ni choice tẹ́ fi decide láti ṣe body because ìgbà tẹ́ ṣe àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wòye pé ọmọ yìí ti hot price ẹ̀ ti máa jìnnà gan. Mo fẹ́, I like looking good. You understand? So it's not as if mo ṣe for somebody or for èèyàn. Just for me to feel good. To prepare us, to break their head. Not to prepare you. It's but just this for myself. Looking good is hot. No. Let me digress a bit. Kí ni DM yín máa ń jọ? On an average week, ẹ má parọ́. I mean, no interest in ọkùnrin. I don't know how to explain. Excuse me? I don't know how to explain this. Interest in ọkùnrin. Do you not have interest in obìnrin? For like 2 years, I didn't date. I didn't have sex. I was just there. People would come to my DM. Only boom me. Comment on a picture. Me ilé aṣẹ́wó. Ó máa ní. Wọ́n lè máa wọ̀ pé bóyá ilé gan. Ó ṣe bàsùn tán ni. Wọ́n lè ní mọ̀ pé in 2 years, choice me about my face, the kind of job I'm doing, my profession. No man judge me. And me and you as get to get, sister to sister, make we not lie. Yes. Let's not lie, let's not thief. Okay. Iṣẹ́ wo lẹ ṣe ní Egypt nígbà yẹn? Ìgbà tí mo fẹ́ wá sí Egypt nígbà yẹn ní 2011. Wọ́n ní aṣẹ́wó náà ṣe ní Egypt, aṣẹ́wó náà ṣe bẹ́ẹ̀, kí ló ń nìkan. Ìgbà tí mo débẹ̀ mi ò ráṣẹ́wó. Rárá. Mi èmi nǹkan tó ń jẹ́ aṣẹ́wó, àwọn èèyàn ti ṣe ọmọ ọ̀dọ́ ni wọ́n ń take care àwọn grandma tó ti dàgbà. Ṣé tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn tó fi mẹ́kọ̀ọ́? Mi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìgbà yẹn wọ́n nípa ṣé òun lọ́n ṣe èmi tí mo nídìí ọmọ because ọmọ tí mo ń tọ́jú twins ni wọ́n. Mo tẹ̀lé ṣe some things lánàá mo ṣe 5 sin lánàá ó yẹ kí wọ́n parí ìrèkó lè ní báyìí mo á débẹ̀ òdìsẹ́ yẹn bá rí mi pé ṣé ìwọ ni wọ́n ní kàn yọ mí pé kàn delete gbogbo ṣẹ́tàn ti ṣe àdẹ̀járí. Kò wọ́n ṣò nìkan àwọn ọ̀rẹ́ ẹ̀ tán jọ actually gbogbo bí àwọn mẹ́ta náà náà wọ́n fẹ́ mi lórí iṣẹ́ producer obìnrin pé kàn yọ mí ní ìjù. Mo yẹ fi style fine jùlọ mo fi gbogbo ẹnu sọ mo lè fògùn ẹ̀gbá rí pé the body that is there is not there. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, Oyinmomo, Oyinmomo. Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀dé ẹ ṣe kí ni ẹ fi kalẹ̀ sí. Inú mi tí ẹ máa ń dùn fún gbogbo àwọn àlejò wa tí a máa ń gbé wá nítorí pé àgbé kankan wá rí kẹ́yìn olólùfẹ́ wa kẹ́ ẹ complain kẹ́ ní èwo ni gan àní ibẹ̀ ni mo tún yà sílé ni mo ní àwọn obìnrin wa àwọn ọmọ Nàìjíríà ǹjẹ́ èyí ti lérò èyí ti wò rí pé Ọlọ́run máa dá wa dáadáa o. Ṣé rí àwọn obìnrin wa full option ló máa ń kó wa àtún wá kí n ṣọ̀lẹ̀ ẹ lọ try country mi ilé sọpọ Nigerian women we are doing the best lẹ́nu iṣẹ́ nínú ilé àràṣàdànù nínú lóòótọ́ ẹ má jẹ́ ká parọ́ ó lọ àwọn kan níwà wèrè lọ́wọ́ but à ń bá wọn gbàdúrà àwọn torí tí wọ́n lórí òkè àmọ́ eléré àgbéléwò tí mo gbé wá fún yín lénìí wọ́n ṣe jẹ́ obìnrin wọn lẹ́wà lóbìnrin wọn dáa ìjọba ti gbọ́ sóòyòyò ọmọ pupa rodorodo ayẹyẹ wa lórí ètò Oyinmomo olólùfẹ́ yín ni mo gbé wá fún yín Peju Johnson ṣé ẹ wà dáadáa. Adúpẹ́ wà dáadáa. Fine girl ṣé wọ́n rí pé mi ò parọ́ ṣé wọ́n rí pé mi ò parọ́ mọ́ Nigerian girls. Ẹ parọ́. Mi ò parọ́. Ó tẹ̀dá pẹ̀ṣẹ̀ dé lánàá ní ẹ̀sìn country tẹ́lẹ̀ o. Mo wà ní country. Arábìnrin Peju Johnson ṣé a lè mọ̀ yín ju báyìí lọ ibo ni àti bí yín àwọn iléèwé wò lẹ lọ báwo tí ẹ lè ṣe rápáláwọ tíátà ṣé nǹkan tó wù yín ni pé ẹ lọ mú àbí tíátà ló mú yín pé ìwọ ọmọ yìí mo ní ẹ lò báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́. Ọmọ ìlú Ọ̀ṣun state ni mi Ilé Ifẹ̀. Ifẹ̀ ò dáyé níbi ojúmọ́ tí ń mọ́ wá tó. Ifẹ̀ náà mo ti ṣe primary school mi àti secondary school mi but after secondary school mi ni mo travel so Egypt ni mo wà títí di 2016 and about iṣẹ́ òṣèré ó ti wù mí láti kékeré mo ṣe máa ń wo movie tó ṣe máa ń ráwọn èèyàn máa pa mo like I would love to do this àti pé ìgbà tí mo wà ní secondary school àwọn kan wà tán wá ṣe eré movie ní school wa so ó wá nídìí ọmọ tó máa ṣe student tó máa ṣe role kan bóyá èlò mi nìyẹn so àti ìgbà yẹn mo ti wá lọ́ọ̀bẹ. Lẹ ti wá bẹ̀rẹ̀ ibo lẹ ti bẹ̀rẹ̀ ibo lẹ yà sí ta lọ́mú yín mọ̀
ta ló introduce yín sí àbí ta lè lọ bá fúnra yín ta lọ ga yín. Ìgbà tí mo dé sí Nàìjíríà padà ní 2016 ni mo pàdé Kẹ́hìndé Adéyẹmí. Ìgbà tí mo wà ní ìlú Egypt ni mo ti ń bá wọn sọ̀rọ̀, a máa ń sọ̀rọ̀ online. So then ìgbà tí mo wá dé Nàìjíríà, so 2018 mo bẹ̀rẹ̀ movie actually. Professionally. Yes, ni mo bẹ̀rẹ̀. So but true Kẹ́hìndé Adéyẹmí, àwọn lọ̀gá mi, àwọn náà mú mi wọ movie industry. Tá bá ní ká wo 2018 sígbà yìí náà, a máa sọ̀rọ̀ bí ọdún méje. Ó ti lọ bí ọdún méje. Ìrìn àjò ọdún méje báwo ló ṣe rí lọ́dọ̀ tí torí àwọn kan ní kò easy o, ikú mọ́ ọ̀tún báyìí, ó fẹ́ bọ́ sí ẹ̀sì. Àwọn kan dẹ̀ ní Ọlọ́run wà lẹ́yìn mi ni bí ìgbà téèyàn bá ń fàkàrà joyin ni, èwo ló kọ̀gùn sí yín. Lóòótọ́ kò easy náà ni, àmọ́ God is good. Kò easy for fine girl. Baby, don't drive me, fine girl. Bó lóòótọ́ kò easy, like everybody mọ̀ pé iṣẹ́ wa, iṣẹ́ tó le ni. Ẹ fún mi láwọn àpẹẹrẹ bí ó ṣe easy. Okay. Location. Báwo ni fẹ́ ṣàlàyé? The location le ni. Sometimes you're killing time for right. You have to initial why you can't say you want to do something else, and if you really want to like be fully in the industry, you can't say o fẹ́ máa ṣiṣẹ́ mi, so máa affect ara wọn. Like and stress ni kó tó kó mi ṣe ilé bí àwọn olùṣiṣẹ́ ní Abẹ́òkúta lẹ́ni. Mo ti lọ sí Èkó lọ́la, padà sí Ìkòròdú lọ́tùnla. Mo níṣẹ́ ní so traveling yẹn kò easy, you understand? So but God is good. Ṣé náà. Eré wo la lè pè ní eré àgbéléwò la lè pè ní eré tó gbé yín já gbangba táwọn èèyàn fi mọ̀ Peju Johnson. Ṣé ẹ̀yin lẹ ṣe ni, ẹ̀yin lẹ produce ni àbí wọ́n produce ẹ ṣe lead àbí sub lead, báwo ló ṣe lọ? I think iṣẹ́ tí mo ṣe fúnra mi ni pẹ̀lú mi Jonathan PJ. Okay. So iṣẹ́ yẹn ni mo ṣe fúnra mi ni mo kọ́ ẹ̀yin lẹ write ẹ̀, ẹ̀yin lẹ kọ ìtàn yẹn. No, like mo lè ní story thinking fún ẹni tó máa kọ́ ìdí àpòdà lọ bá mi gbé sókè jẹ́ kó kún sí i. Torí mi náà wo Peju Johnson yẹn mi lè parọ́ mo wo. Àmọ́ ìrìn àjò Peju Johnson kí la máa sọ? Ṣé true life story ni? Ẹ gbọ́ láti ẹnu èèyàn kan pé àwọn girls tó rárí pé àwọn tí gígì wọn ò wúlò fún wọn, ẹ̀yin fa ni. Tí ó bá ti wúlò fún ẹ̀wọ̀n máa wọlé jẹ́ kémi lò kí n lò sẹ́jẹ̀. Àwọn èèyàn dẹ̀ máa ń sọ lóòótọ́ pé àwọn obìnrin náà ò wó skin sí o. Ṣé ẹ gbọ́ àríṣà true life pé ó ṣẹlẹ̀ níbì kan ẹ wá fi ti yín kún àbí báwo ni ìtàn yẹn ṣe wá? Kàn ṣe pé bóyá true life story ní báwọn kan true life story náà ni màá pè kọ́sá nǹkan tó ṣẹlẹ̀ séèyàn náà ni tó ṣẹlẹ̀ séèyàn náà ni wọ́n fi ń ṣe eré jáde. Yes. True life story ni. Owó ńkọ́ ẹ̀yin lè produce ẹ̀ fúnra yín àbí mọ̀lẹ́bí in association owó ara yín? Owó mi ni o. Owó yín ni. Ẹ̀ẹ́dẹ̀ mọ́wọ́ mi mọ̀. Owó mi bìtì báwo. Mú owó mi mo mọ́ṣẹ́ iṣẹ́ yìí náà nìkan lè ń ṣe. Ṣé mo pé ìgbà tí mo produce iṣẹ́ yẹn mo ṣe dé no mo iṣẹ́ tí mo ṣe nígbà tí mo wà ní outside the country. So owó wà lẹ̀. Something like that. Ṣèkìṣèkì máa mi. Iṣẹ́ wo lẹ ṣe ní Egypt nígbà yìí? Mo máa ń ìgbà tí mo dé Egypt nígbà yẹn mo máa ń ṣe mo kọ́kọ́ ṣiṣẹ́ àwọn iṣẹ́ tó ń ṣe labroad tọ́jú baby sitting náà then later mo bẹ̀rẹ̀ sí ṣe business mo máa ń taṣọ. So máa Nàìjíríà padà mo ní dílà tó máa mi kọjá ní Turkey so máa ń kó lọ taṣọ fáwọn obìnrin ọkùnrin so mo ṣe business. Ṣé wọ́n máa wá ń parọ́ máwọn tó lọ Egypt ní pé gbogbo ọlọ́lọ́ṣọ́ ọmọ ọ̀dọ̀ ni wọ́n fi wọ́n pa àwọn síbẹ̀ wọ́n fi wọ́n yáwó. A lot of them náà ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. She understand because of boy tó bá ní way if you know your way that you can do business tó bá mọ other things tó lè ṣe. Fáwọn èèyàn ṣiṣẹ́ àwọn ní shop ńbẹ̀ tán ṣe business náà. A lot of people gbogbo tó wọ́n bẹ̀ kọ́ ló ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. Àwọn míì ṣiṣẹ́ wọ́n ní business tó ń ṣe wọ́n ní salon different people náà ṣe business ńbẹ̀. Tó dẹ̀ pé wọn kì í ṣọmọ Egypt tán gbà kí àwọn àlejò. Yes, ẹgbẹ́ kò ṣe ogbẹ̀ náà lọ fi mú nǹkan. Tọ́ tí bá ní kí n béèrè Kẹ́hìndé Adéyẹmí ẹnu mọ́jọ́ mẹ́ta ya mọ̀ pé àwọn náà ti di aláya nílé. Kí ni relationship ẹ̀yin àti ìyàwó wọn? Torí mo gbọ́ngbà kan pé bóyá ó ṣe ìjà ó ṣẹlẹ̀ pé closeness ẹ̀yin àti wọn ìgbà tán dẹ̀ ti níyàwó kí ni standing àárín yín báwo lè ṣe wá sí? Ṣé rí ó yà mí ẹ̀mí yín gbọ́ báyìí mo lè ní first night máa gbọ́n nǹkan báyìí lélẹ̀. Lóòótọ́. Bẹ́ẹ̀ kẹ́mi ti níyàwó kí n tó máa ṣiṣẹ́ pẹ̀lú wọn wọ́n dẹ̀ ti bímọ kí n tó ṣiṣẹ́ pẹ̀lú wọn àníyá mi àti ìyàwó wọn bí sister ló jẹ́ sí mi gan so mo respect wọn máa ń sọ̀rọ̀ máa ń pè wọn à close bẹ́ẹ̀ ṣe understand so Brother Kenny is like my how do I explain ìgbà kan wà tí mo ń go through nǹkan mo go through a lot of things ní 2018 2017 2018 so he was there for me he was always talking to me so that ìgbà yẹn àwọn lóye kí n tọ́ mi yẹn ní pé dìde máa ṣe fíìmù àwọn gan-an force mi pé ṣe bí o ní
passion for movie máa ṣe like kúrò ní ojú kan tó kọ wà torí nǹkan tí mo go through yẹn wọ́n affect me gan I was just so down so àwọn náà bá mi sọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ sí ní ṣe film so Blacklisting is like my big brother ṣe mo pé ní industry wa tí n bá ti lọ́gà wọ́n máa feel like pé èèyàn bá ọ̀gá ẹ̀ ní nǹkan wọ́n fẹ́ ra wọn. Because ó ń ṣẹlẹ̀ àwọn of course so àwọn ṣẹlẹ̀ sí wọ́n feel like pé everybody ló ní to understand so wọ́n feel like pé for I don't know how to explain. Peju náà ṣe irú ẹ̀ yeah because ọmọ ní kò yes wọ́n máa sọ́gun pé kò sí ni pé bóyá ìjà ṣẹlẹ̀ láàrin mi àti ìyàwó wọn ní júùrì sister náà jẹ́ sí mi so kò sí júùrì mi ìfẹ́ bọ̀dà kẹ́ni kí wọ́n bá yàwó wọn jà so àfẹ́ra wa rí àfẹ́ra for one day rí is my boss àwọn yẹn máa ń sọ but mi ò lè máa lọ máa sọ fún àwọn yẹn pé mi ò fẹ́ wọn mi kí ló kàn mí mo mọ inú mi àwọn náà dẹ̀ ń pa àfẹ́ra àwọn tó dẹ̀ mọ̀ mí dẹ̀ mọ̀ so I'm okay with those people. Are you okay too? Everybody ti wà okay báyìí torí ẹ̀yin gbẹ́dógbẹ́dó wọ́n máa ní báyìí káṣà báyìí káwò àti bèrè lọ́wọ́ ọlọ́rọ̀ dẹ̀ ti dáhùn. Peju Johnson, arábìnrin Peju Johnson, òrékelẹ́wà, oh God, baby, olójú arédè baby, olójú arédè ni mo gbà lálejò léni, baby alpha. Oh, okay. Mo gbọ́ pé nínú industry ẹ ní ìbejì kan, ìbejì àtọwọ́dá. Àwọn èèyàn wá ní bóyá torí pé ẹjọ́ lọ fi bọ́dì jọra, àbí ẹ fi fèsì jọra, àbí kẹ́ nǹkan kan ti wà ń sàlẹ̀ kòkò tó pawọ́ pọ̀ bóyá ọjọ́ ń lọ 304 ní tọ́jọ́ ń jáde 306 mo ní ẹtún mélèé náà mọ̀ ó dà máa bí Péjú o pé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Funmi Awelewa ṣé Funmi mú lọ fọkùnrin ni àbí wọ́n jọ ń pín 306 lónìí àbí same doctor lọ́jọ́ construct ìntànrí tó jẹ́ orí ayé. Ṣe Funmi ọ̀rẹ́ mi ni Funmi she's like my sister as well she's a very cool person. Ẹ mọ̀ pé tí yàn bá ti close mọ́ yàn ni yàn máa ń judge from afar. Lóòótọ́ ni. Funmi is a good person. Bá ṣe close ni pé mo pè ṣiṣẹ́ mi kan. Tó ṣe ó dẹ̀ wá síbẹ̀ ẹ mọ̀ pé ọ̀tọ̀ nìkan tí máa ń gbọ́ nípa ẹ̀ before ká tó máa sọ máa ń gbé a lot of things. Wọ́n bá tó wá síṣẹ́ mi yẹn another fashion lè mi rí. Another person ni mo rí like she's a good person she's very cool. So then from there start talking and I dey sure so pé ajọ́ lọ yàrá kan kò ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí. Irú àwọn ètò yìí a máa ń gbé kalẹ̀ náà láti clarify. Àwọn tó ń sọ wọ́n nílé ìsọkọ̀yọ̀ lójú. Àmọ́ ẹ má bínú a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ pátápátá I'm sorry èmi náà gbọ́ ni òun náà ni mo ṣe ìgbà yìí. Kí ni choice tẹ́ fi decide láti ṣe body because ìgbà tẹ́ ṣe àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wòye pé ọmọ yìí ti hot price ẹ̀ ti máa jìnnà gan but àwọn obìnrin kan argue pé personal security personal beauty mi ò ṣe torí èèyàn àwọn èèyàn ní ó lè jẹ́ pé if you don't like anything about you can change it after all àwọn kan ló kówó fún wa tá a fi lọ ṣe procedure báwo ló ṣe rí lọ́dọ̀ tí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní inú mi ó tóbi so mo dẹ̀ feel like pé kí n yọ fat kúrò nínú mi so mo ṣe inú mi nígbà tí pé mo ṣe body but this thing is personal reason ni mo fẹ́ I like looking good. You understand? So it's not as if mo ṣe for somebody or for èèyàn. Just for me to feel good. To prepare us, to break their head, not to prepare you. It's but just for myself. Looking good, they hot. No. Let me digress a bit. Kí ni DM yín máa ń jọ? On an average week, ẹ má parọ́. On an average week, bí ọ̀sẹ̀ yóò ti ẹ̀ ṣẹ́nu re, bí toaster mélòó ló máa wọnú DM yín? Kẹ́lí mọ bí tó ti ń gbóná fún wọn. Ṣeré mi. Mo máa ní a lot of DMs but mo bad láti máa reply. Oye mi. Yeah, mi ò kí n how do I explain? I don't like social media. Mo lè máa ṣe film people might be seeing me differently. Ó lè rò pé ọmọ yìí ó máa ní boyfriend mẹ́wàá irọ́ ni like I'm not making reply DMs on tẹ́ bá wo DM mo ní a lot of messages from last year from 2 years ago sí mo tẹ̀ ṣí because mo ní fẹ́ bẹ báyọ̀ sọ mo like máa báyọ̀ chat olójú yẹn sì máa ń bá sọ̀rọ̀ àfẹ́rẹ́ tí n bá ti mọ̀ tẹ́lẹ̀. But new people I don't. But wọ́n wọlé. Àwọn yẹn máa chat náà sometimes mo kàn máa view máa rẹ́rìn máa kàn read there. Tí máa kàn bẹ́ẹ̀ mo wà bored mo ṣe kankan mo kàn lè check DMs mi àná. But mo ṣe no interest in ọkùnrin I don't know I don't know how to explain. Excuse me? I don't know how to explain this. Interest in ọkùnrin do you not have interest in obìnrin? No. Ìmọ̀bìnrin fẹ́ pùtẹ́. Ṣé bí àwọn èèyàn
let me put it this way. Okay. Some people, tomorrow page me on Instagram, tomorrow picture me. Man, I leave you need boyfriend me wa. Àwọn commissioner, minister, senator. Nǹkan tá a máa rò ní àwọn èèyàn kan àwa náà lèèyàn yìí. Nǹkan tá a rò ní. Ṣé dẹ̀ mọ̀ pé mo lè má need one boyfriend lọ. Like, okay, má tiẹ̀ date rárá. It's my choice. There was a time like that. Like, for like 2 years, I didn't date. I didn't have sex. I was just there. But people would come to my DM. Only boom me. Come and see a picture. Me ilé aṣẹ́wó. Ó máa ní. Wọ́n lè máa rò pé bóyá ilé gan. Ó ṣe bàsùn tán ni. Well, I don't know pé in 2 years, choice me about my face, the kind of job I'm doing, my profession. No man judge me wrongly. It's not as if all these commissioner things so working well, but I don't know. I'm not. How do you navigate? How? Báwo lẹ ṣe ń fi respect sọ fún because ẹlòmíì máa wá adamant pé máa press ẹ tó fi máa gbà. And me and you as get to get, sister to sister, make we not lie. Yes. Let's not lie, let's not thief. Okay. So báwo lẹ ṣe máa ń kàn stylishly bóyá ó máa help àwọn obìnrin kan náà tó wà nínú the same situation tó feel pressured. Yeah. Láti wá lọ ṣe nǹkan tí ò yẹ kán ṣe. I ghost a lot because choice there anyone le force. You cannot bring me out of my phone now. If you want to see me, tí máa ní mi ò rí ẹ o lè o ṣáà lè wá kidnap mi nílé mi. Tó bá wù mí ni máa rí ẹ. Tó bá ti sọ̀rọ̀ tó bá ti fẹ́ o ní bá mi sọ̀rọ̀ mọ́. A lot of them tó bá ti ń press tó ti ń fẹ́ bí mi tó ń rí mi. Mo lè léyàn tó ń chat mi láti 2 years lẹ́sì tí náà mi tí rí. So it's my choice. If I want to see you, if I don't want to see you, tí n bá feel like mo fẹ́ rí ẹ ni o lè sọ pé ọkùnrin mẹ́wàá ń text mi sin so tó bá ti disturb mi kò wá ní choice á lọ. No, you can't force me. Like it is my choice. Ma fẹ́ rí ẹ. Tí ma fẹ́ rí ẹ o lè force me. It is my it is me. So people on pressure me, can feel pressure me, you think cause I ghost. To but stress me, you come me tell me when you chat them, but ma kan rí mo lè read any. So I'm like that. Ẹ jẹ́ padà sẹ́nu iṣẹ́. Lẹ́yìn PJ, àwọn àbúrò mélòó ni PJ ti bí? Àwọn nǹkan wo ló ti ṣẹlẹ̀ lẹ́yìn PJ? Oh yeah, mo ti ṣe bí movie be 5 more after be 6 or 7 bẹ́yẹn ṣá. After PJ, mo ti ṣe oríṣiríṣi ṣá. Èwo la máa sọ pé. Tí èmi ò kò ṣe pé gbogbo tẹ pé Peju Johnson production iṣẹ́ ti lọ but tèmi ni mo sọ. Yeah. Bàbá máa ní káwo méjèèjì tẹ́lẹ̀ ti ṣe yẹn èwo ló bójú ọjà èwo nínú yín dùn sí èwo ni ẹ ṣáàjẹ́ ká máa dúpẹ́. Sherry, I don't even know how to say this but production gan easy and this thing is annoying. Okay. Ṣé mo pé kí wọ́n fowó ńlá ṣe movie kó tó owó ẹ̀ tó máa gbà padà ò lè rí to fi ṣe movie boy half ẹ so ko really easy because ìgbà mi a máa fowó tó pọ̀ ṣe iṣẹ́ because a fẹ́ jẹ́ kí glamour yẹn kó jáde kó tell story yẹn ìtàn yẹn kó kẹ́ amplify ẹ. End of the day owó táwọn YouTube channel máa fún wa pé apá kò kí n ṣe iye tí kò tẹ̀ ní tó iye tí wọ́n fi ṣiṣẹ́ film so I don't know like. As a producer Ìlàmílọ́yẹ̀ tẹ́ bá sọ pé bóyá so gbogbo nǹkan tẹ́ǹgbẹ́ ìlú láti sọ pé a rí 1 million views 1.3 million views kò ń ṣe pé ó máa ń tó àbí mi máa ń tó èmi ni ò ń tó. 1 million views kò kí is not the issue o lè ní 1 million view kò lẹ́ pé owó tó máa fún ẹ owó kékeré ni wọ́n máa ní watch hour ni watch hour is not the view it's not about the views it's about the watch hour. Okay so accumulative pé iye àsìkò tó fi wò ó. Yes. Kódà kò easy gbogbo yín náà ń produce kò easy ẹ̀ ń lọ cinema ẹ̀ ń lọ Netflix ẹ̀ ń padà kí ni ká máa retí látọ̀dọ̀ yín. When the time is right. When the time is right. Tí bá ní kí n béèrè lọ́wọ́ yín ṣé ẹ lè fún wa ní ọba mẹ́wàá àti àkọlé adé wọn. Ṣé lè dárúkọ ọba mẹ́wàá pẹ̀lú àkọlé adé wọn? Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Ní ilẹ̀ Yorùbá. Àgbáyé kẹ̀. Okay. Ní ilẹ̀ Yorùbá. Ó dá ní ilẹ̀ Yorùbá. Ṣé n fún yín lápẹẹrẹ àbí ó ti yé yín? Kí n má fún yín lápẹẹrẹ yá let's go. Ọba Síjúadé Ọọ̀ni of Ifẹ̀ tó Ọba Síjúadé Ọọ̀ni of Ifẹ̀ tó wàjà lánàá nìyẹn Ọọ̀ni tó wà ń bẹ́ẹ̀ sí kan Adéyẹyè Ògúnwùsì ó ṣe yẹn ní Aláàfin Ọ̀yọ́ ó ṣe ìkejì Ọba Ẹlẹ́gùṣì Ọba Ẹlẹ́gùṣì ìdààmú fún yín Ẹlẹ́gùṣì of Ẹlẹ́gùṣì èdè mẹ́ta Ọba Ìwó kí ló ń pè wọ́n. Oníwó of màá ya yín Olúwo ti ìlú Ìwó ó ṣe mẹ́rin ó ti mẹ́fà o. Fẹ́ràn tí orúkọ ọba Ìdè yìí. Oh my God. Ẹ ti dárúkọ Ìdè jẹ́ fún yín Tìmí Ọ̀bẹ̀dẹ̀ Tìmí Ọ̀bẹ̀dẹ̀ mo fún yín márùn-ún okùn márùn-ún báyìí. Tìmí Ọ̀bẹ̀dẹ̀
ṣé mo bá tó wà lóṣogbo Mo mọ̀. mọ̀ ó dáa jẹ́ kí n gbìyànjú àti Àtaọ̀jà ló wà lóṣogbo Okay. Ìbàdàn ńkọ́ Mi ò mọ̀. Rẹ́mọ wà ń bẹ̀ Ẹ̀gbá wà ń bẹ̀ Ẹ̀gbá yẹn mo ti gbàgbé mo lekero ti. Aláké ló wà lẹ́gbàá Aláké of Ẹ̀gbá land. mo ti yá yín ní méjì Ẹ má bínú. Ẹ̀gbá 5 fúnra yín Yeah. ẹ̀ṣì 3 ṣe Mo gbàgbé try mo gbàdé half now. Ẹ̀gbá half Sísí mi Peju Johnson ṣì wà ń kálẹ̀ pẹ̀lú wa nínú ilé agbára ń bí adé fọ̀rọ̀ wérò àfọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹ mọ̀ èmi èlọ́yàn ń fún akàn gist ni àbí ṣe mo lọ yín fún it's under duress it's the point a gun it's no point no gun ó dáa jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí àwọn èèyàn gbàgbọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ sọ̀rọ̀ lóbẹ̀ kakọ̀ tún ní ọ̀nà náà kó lè yí àwọn èèyàn dáadáa nípa ọ̀rọ̀ pé ẹ gbé ní Egypt fún bí ọdún bíi 6 lẹ fi wà ní Egypt àwọn èèyàn máa ń lérò wípé bí ò bá lọ ṣiṣẹ́ aṣẹ́wó ó lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ṣé lóòótọ́ gan-an ni iṣẹ́ aṣẹ́wó wà ní Egypt àti pé ọmọ ọ̀dọ̀ tá à ń sọ yìí gan-an ṣó ní èèwọ̀ tó jẹ́ pé iṣẹ́ àbùkù ni irú Egypt tá à ń sọ yìí torí tá a bá ti gbọ́ Egypt Libya Mali wọ́n ní àwọn ti tà wọ́n sóko ẹrú wọ́n ti. Ó máa ń yà mí lẹ́nu táwọn èèyàn bá ní pé ní Egypt o iṣẹ́ ọmọ ọ̀dọ̀ náà máa lọ ṣe ń bẹ̀ ní Europe Canada US sí iṣẹ́ náà ń ṣe náà àwọn náà ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ babysitting cleaning chef kó dáná kó clean ilé same iṣẹ́ náà àwọn náà ń ṣe ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé ní Egypt tàbí àwọn other African Arab countries yẹn bí Libya Mali all those countries wọn kì í ṣe hours ṣe pé ní Canada sí UK hours ni ṣe wákàtí ló ń ṣe but kò ṣe wákàtí àwọn ọmọ àwọn ilé wọn for like maybe let's say fẹ́ ṣe 1 month báyìí ọmọ àwọn bẹ̀ for like 27 days so days tó kù wà lọ́lé ọlọ́dẹ iṣẹ́ tèmi ṣe ìgbà tí mo wà ní Egypt ọmọ àwọn bẹ̀ for a month I'll just go home ending of the month do 3 days then padà wá síbi iṣẹ́ to start another month so but ní iṣẹ́ but nǹkan tí mo kọ̀ rí sí ni pé iṣẹ́ kan náà ń ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ́ máa ìgbà tí mo fẹ́ wá sí Egypt gbà yẹn ní 2011 wọ́n ní aṣẹ́wó náà ṣe ní Egypt aṣẹ́wó náà ṣe bẹ́ẹ̀ kí ló nìkan ìgbà tí mo débẹ̀ mi ò ráṣẹ́wó mi yẹ bí nǹkan tó ń jẹ́ aṣẹ́wó àwọn èèyàn wọ́n ti ṣe ọmọ ọ̀dọ́ ni wọ́n ń take care àwọn grandma tó ti dàgbà ṣé tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn tó fi mẹ́kọ̀ọ́ mi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìgbà yẹn wọ́n nípa aṣẹ́wó lọ́n ṣe èmi tí mo wà nídìí ọmọ because ọmọ tí mo ń tọ́jú twins ni wọ́n so ọwọ́ mi náà bí wọn sí so mo tọ́jú wọn tó fi dàgbà so mi really change iṣẹ́ much so kíkẹ́ tí mo ṣe nìyẹn nítorí pé mo wá stop tí mo fi wá ṣe business tí mo ṣe. ó ti ẹ̀dá báyìí tẹ̀sí bá wa tan ìmọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí ẹni tó ti lọ tó ti dé ṣe wọn pé ẹnu ọjọ́ mẹ́ta yìí la rí ìkànnà àwọn popular actress wa tó yẹ pé ọmọ wọn ò sí ní ipò tó dáa nílùú tó wà so kò ń ṣe pé bóyá gbogbo àwọn èèyàn tó bá lọ ó depend lórí bí o bá ṣe lọ kò ń ṣe pé nǹkan tí ò dáa everybody lọ́wọ́ ṣe ń bẹ̀ ká lè yọ̀nà náà ó dáa lákòótán tá a bá ní ká béèrè movie industry ṣe báyìí bá ṣe wà ẹníṣẹ́ mi tẹ̀ fi kún àbí solely commercial actor nìyí àti pé kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn akẹgbẹ́ yín tó kù torí bẹ́ẹ̀ náà la máa ń gbọ́ pé bó bá sí ń kọ́kọ́sì tó bá dẹ̀ jẹ́ pé kọ́kọ́sì ló ń rìn wọn ò ní pè ẹ́ síṣẹ́ àbí tó bá bí lè ṣe tó bá ti bẹ́yẹ lè fọwọ́ kàn mí mo ní ẹ má fọwọ́ kàn mí bẹ́ẹ̀ mọ́ wọn blacklist ẹ má pè síṣẹ́ mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kí láwọn experiences yìí kí ni ìrírí yín. ìkọ́ tí mo lè sọ ni pé ṣe rí industry wa ó fọ́ ní gan and àwọn èèyàn ní favourite tí wọn so báwọn tó bá rí nífẹ̀ẹ́ náà máa pè é ṣiṣẹ́ àti àwọn tó bá rí ní ìdẹ́ pé ẹni yìí ó máa fit irú yìí jẹ́ kí n pè and some people mo ti ní encounter pẹ̀lú nǹkan báyẹn rí tó yẹ pé èèyàn cast mi fúnṣẹ́ tó nínú mo fẹ́ like different people tó wá láwọn fẹ́ mi láì jà láì ṣe láì ṣe pé mọ̀ wọ́n dàbí alára bẹ́ẹ̀ ní gbọ́mi sí omi òtó. yeah colleagues ní gbogbo wa ẹ̀mí ọkàn mi máa ń fix pé mi máa ń ṣiṣẹ́ náà bó ṣe tí mo dẹ̀ máa ń ṣe mo lè rí gbogbo àwọn tó wà ń bẹ́kọ̀ ni ló máa ń jèrè ni mo máa ń fi wọ́n sí pm lè mú yàn wá director lè mú yàn wá and I don't mind so mi never sọ pé no mi ìfẹ́ nìyí tó pé kí n sọ̀rọ̀ this is we have to be professional about this thing but ó ṣẹlẹ̀ sí mi rí dẹ́kun mo ti wà níbi iṣẹ́ kan rí mo tẹ̀ ti ṣe some things lánàá mo ṣe 5 things lánàá ó yẹ kí wọ́n parí ìrèkó lè ní báyìí mo wá débẹ̀ òdìsẹ́ yẹn bá rí mi pé ṣé ìwọ ni wọ́n ní kàn yọ mí pé kàn delete gbogbo iṣẹ́ kan ti ṣe àdẹ̀jàrí kò wọ́n ṣò nìkan àwọn ọ̀rẹ́ ẹ̀ tán jọ actually gbogbo bí àwọn mẹ́ta wọ́n náà wọ́n fẹ́ mi lórí iṣẹ́ producer obìnrin pé kàn yọ mí ní ìjù pé yẹ fi style fine jùlọ
mo fi gbogbo ẹnu sọ mo lè fojú ẹ̀ gbárí pé the body that is there is not there so anyway. mi ò sọ bẹ́ẹ̀ ó ní pé kàn yọ mí pé everybody wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún pé ó ṣe máa ní kàn yọ. ọmọ tó ti ṣiṣẹ́ 5 tán ní àná tó kó parí ẹ̀. èmi ò tiẹ̀ mind mo ti gbé báàgì mi but I have to call kọ́ ló pè mí ṣiṣẹ́ marketer tó jẹ́ àwọn bí àwọn náà pàwọ́ àṣẹ yẹn náà pè mí ṣiṣẹ́ mi dẹ̀ mú fóònù mi bí kí n pé hello sir ẹni bàbá yìí ni pé kí n má sì fẹ́ máa lọ ó dẹ̀ ní wọ́n dẹ̀ kó o ṣe máa lọ mo tún wá pọ̀ ọ̀gá mi náà kí wọ́n pè wọ́n máa fẹjọ́ mi sùn pé mo kàn bí ṣe ní ṣàlàyé fọ́gá mi náà kí tó kúrò lákẹ́ni náà ò lè lọ dúró síbẹ̀ sọ fún marketer yẹn ṣàlàyé fún wọn àwọn náà pé àbí mo níyẹ mo dẹ̀ sọ fún wọn àwọn náà wà ní kí n má lọ this girl ó ní kàn yọ mí bẹ́ẹ̀ gọ́nṣọ́ nìkan wọn mẹ́tẹ̀ẹ̀ta ó bàjẹ́ ìgbà wo ló dé to think àwọn people máa ń lo ẹ fún wọn either agement ni wọ́n ẹ̀jú mi lọ́mọ ojú I don't care about all those things mo ṣe respect wọn yẹ tún ni ó bàjẹ́ ìgbà wo náà mo dé like ká ní beef náà ṣáàjọ́ fọwọ́ kan náà because kí ló tó yẹn ó máa fàjà tó yẹ pé mi sọ mo kàn tó wàhálà mi sọ wọn mo kàn wá ní mọ́tò ni mo fẹ́ kàn sọ pé Péjú máa lọ Péjú stay o kí n dẹ̀ máa lọ because mo kọ̀ pé àwọn kan báyìí ò dáa do you understand àwọn kan tá máa dé lọ́la àmọ́ ọ̀la ṣe understand ẹnìkan lè mú wá síṣẹ́ mi sí mi lè ní kàn yọ ẹ́ kúrò so ó ti ṣẹlẹ̀ severally and so many times there is this girl I don't want to mention her name tó máa ṣe casting iṣẹ́ tó orúkọ mi bí wàá lóun ò fẹ́ mi so many times àjà mi ò mọ ẹrí mi ò ní beef mi rojú ẹ̀ like that and we are not èmi ò dẹ̀ ní mi ò lọ́rẹ̀ẹ́ tó pọ̀ ní industry because it's not pride kò ṣe pé I feel like I'm proud ní gbéraga but èmi bó ṣe máa ń because how do I explain I'm just always I'm a very calm person so my mind business mi ò fẹ́ ma force ara mi yeah so ẹ̀fẹ̀ kó dáa pé n ò ló lẹ̀ mọ́ wa. gbẹ̀yìn òde ọ̀rìn pé mo rá mo hate yín àbí mo máa ní kí n máa fi ṣiṣẹ́ mi ní ìṣìyàn bá dìrì mi ò kí sọ pé kò máa ojú ọ̀run ó tẹ̀yẹ fò we can all do better things. láwọn obìnrin rèé o. yes so I don't preach women supporting women. no industry kò rí bẹ́ẹ̀ I'm not joking right now so mo ti experience àwọn kan báyẹn rí so many times so bí mo ṣe wà yìí wọ́n á pè mí ṣiṣẹ́ I'm available but pé bẹ́ẹ̀ mo máa hustle for script pé ẹjọ́ mi wọ́n yẹn máa ń ṣe I don't know how to do it bí iṣẹ́ tí mo ti ṣe they calling me pé bẹ́ẹ̀ mo lọ́ hustle pé ẹ pè mí fẹ́ lè ṣe kíní kan because mo fẹ́ wàhálà kí ló ní ẹ pè mí sí kan ní ẹyọ pé jù mí ìfẹ́ àwọn kan bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá rí pé nídìí mi they will call me because I know that everything happens at the right time. lóòótọ́ so mo kì í force ara mi for anything. lákòótọ́ ká ṣáà wá sọ wípé nǹkan láti ìgbà tẹ́ ti wà nínú industry good or bad èwo ló gbérí jù fún yín. Well, good because I'm always thankful. I'm always grateful because even keep bad things ṣẹlẹ̀ gan I'm still thankful because those bad things they are wọ́n wà lára àwọn nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ sí yàn láyé kíyàn tó lè débi tó máa dé so mo ò kí ń rí mi ò ní any regret about bad things tó ti ṣẹlẹ̀ you understand. pátápátá irú oge wo lẹ nífẹ̀ẹ́ sí torí mo mọ̀ pé gbóge tàbá wo rí péèjì yín a mọ̀ pé àwọ̀ tànà máwọ̀ tèmi ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọjọ́ ń yọ irú aṣọ wo ṣé aṣọ ìgbàlódé lẹ nífẹ̀ẹ́ sí aṣọ tá à ń rà láti òkè òkun ni àbí tiwa ń bí. Tòkè òkun lórí kèmí I don't know how to sọ ọ̀rọ̀ yìí mo like irú kan báyìí aṣọ because sisi máa ń rẹ̀ mi as ọmọge nìyí wọ́n ní máa dress bí aunty náà dress bí abeg inú fíìmù tí máa ń wọ àwọn aṣọ báyìí bí àwọn fẹ́ ṣìyàwó lé àwọn kan báyìí mo ní wọn púpọ̀. ẹ kì í wọ àǹkárá ẹ kì í wọ àdìrẹ pé kẹfì rán àwọn ìgbàlódé style. mo ní wọn púpọ̀ inú fíìmù lè ti máa rí tí mo bá ti wọ̀ bọ̀ pé mo máa fẹ́ jáde mi ìmọ̀ bọ́yẹn máa ń wọ̀ because máa ń rẹ̀ mi as a girl mi rẹ̀ mi bí mi old máa ń rẹ̀ mi as a girl. so mo like wọn ṣe àwọn sisi. in fact ìgbà kan láti ilẹ̀ mo ti máa ń múra bí kí cleavage mi kó show láti ilẹ̀ ní láti kékeré mo ti máa ń múra brain but wọ́n máa ń feel like ó ṣọ́yàn láṣẹ́wó ni máa ń búyàn mo máa ń búyàn lórí Instagram kí mo stop díẹ̀ tí mo ṣe ń ṣe láti cover ara mi but before I just like dressing that way not because fọkànrin of anything I just love dressing that way and I've been like that ìgbà tí mo ọkùnrin tí mo ti young gan bí máa ń múra ẹ ti mọ ọkùnrin báyìí ẹ ti mọ ọkùnrin wọ́n ti padà mọ ọkùnrin kò yẹ kẹ́ ti mọ ọkùnrin why so ẹ mọ Ayọ̀ ẹ mọ Ṣàkọ ẹ mọ Daniel àwọn ọkùnrin nìyẹn ẹ mọ dáàdì yín náà ẹ láwọn ẹ̀gbọ́n ọkùnrin ẹ láwọn àbúrò ọkùnrin wọ́n ti padà mọ ọkùnrin why kò yẹ kí bébí tí mọ ọkùnrin tọ torí mo fẹ́ sọ fún yín wípé tó bá yẹ pé ẹ máa wọ àǹkárá ẹ máa wọ àdìrẹ bàtík tó jẹ́ aṣọ tiwa aṣọ ìgbàlódé tiwa
àwọn ọ̀nà kan ti wà ń sìn tá fi lè tọ́jú àwọn aṣọ yẹn kì í ṣe pé kéèyàn fọṣọ káṣọ fẹ̀yìn àwọn dry cleaner kan wà mo ní wọn lọ́pọ̀lọpọ̀ mo láwọn aṣọ yẹn. ẹ láwọn aṣọ yẹn lọ́pọ̀lọpọ̀ èmi fẹ́ já yín pé lára ẹ̀bùn tá máa fún yín lé ní a máa fún yín ní ẹ̀bùn kan pàtàkì tí ẹ fi máa tọ́jú àwọn aṣọ yẹn tó máa tutù bẹ́yìn náà ṣe ń tutù jòlójòló ìtẹ́wé tó bá wọ aṣọ lára wọn nímọ̀ pé aṣọ yẹn ti pẹ́ ní wardrobe mi o aṣọ yẹn á máa dán á máa kí síbẹ̀ nítorí ìdí èyí níbi tí à ń lọ òjìnà ibi tá a fẹ́ yà sí òun ló fi style pọ̀ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré yìí pé ó kéré lóòótọ́ o fún superstar tàgbà lálejò àmọ́ ìfẹ́ tẹ́ fi wá òun náà ni kẹ́ fi bá wa gbà á. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan Oyinmomo TV ẹ ṣé gan iléeṣẹ́ yóò ní jóná o lágbára Ọlọ́run thank you. ní nǹkan tí mo wá ń sọ fún yín pé ó ní èròjà tí ó máa ń mú aṣọ dán tó mú aṣọ dáa tẹ bá ra àǹkárá gan bẹ́ẹ̀ mi díje ni tẹ bá ti ń fọ̀ iléeṣẹ́ wà àwọn lọ́nìkà fún yín ní ẹ̀bùn ráńpẹ́ yìí àwọn náà fún wa ni pé àwọn olólùfẹ́ wa tẹ́ ẹ fẹ́ káṣọ ya mọ́ wọn lára tẹ́ fẹ́ káṣọ wọn máa dán káǹkárá ọdún méje kó dàbí àǹkárá àná wọ́n ní ká fún yín lélẹ̀ náà bó kéré o pé bọ̀t kẹ́ fìfẹ́ gbà. thank you ẹ ṣé. ẹ ṣeun gan ni mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ tún wáyè láti wá dá àwọn olólùfẹ́ yín lóhùn lórí ètò Oyinmomo mo gbà ládùúrà fún yín wípé iṣẹ́ yín á máa lọ síwájú gbogbo bá ṣe ń gbọ́ àwọn orúkọ ńláńláńlá ní sinimá tó bá ti tó àkókò tó máa yẹ yín náà ẹ̀yin náà ẹ ṣáná wọ sinimá ẹ bá ṣáná wọ sinimá àwọn àgbọn á tẹ̀lé yín ẹ bá mi kí ọ̀nkú nílé pé wọ́n ṣe wọ́n kù tọ́jú yín. ọ̀nkú kò sí àwọn ìyàdí ṣúgà ìmẹ̀tì ìyàdí wọn àwọn tí wọ́n jẹ́ kí aṣọ kó yẹ lọ́rùn yín àwọn èjìká tó gbárùkù tì yín ẹ bá mi kí wọn. Ọlọ́run ò ṣe o. Ọlọ́run ò ṣe o tó pé Ọlọ́run tọ́jú mi débi tí mo wà yìí aṣọ ìjábọ̀ léjìká mi ìwọ Ọlọ́run ni so mo dúpẹ́ Ọlọ́run thank you Jesus thank you Lord. Wonderful Peju 1 that means 0 1 wọ́n fi style get mi lé ni wọ́n mọ̀ àwọn náà mọ̀ kò sí wàhálà bí a ti di ẹ̀mí bá tún kún WhatsApp yẹn á tún kún kéèrè òkè kò lè gbọ́ kó sọ fún toko Sisi Amọ́lẹ́wà yìí wọ́n ní kò tí ì sí ọ̀nkú kankan tí wọ́n ṣàyè èmi ní agent wọn àwọn tó bá like wọn àwọn tó bá nífẹ̀ẹ́ sí wọn tí wọ́n ní bí ọmọ mélòó ló máa wọ̀nyí àti ibi tẹ́ bá kàn fẹ́ ṣàbíàmọ́ méjì péré kò sáwọn ọlọ́mọ mẹ́fà kéèyàn máa fa ọmọ káàkiri jantirẹrẹ no but good God fearing amiable irú àwọn kan wọlé like. Tall, dark in complexion. Odogun male. Ajalugo. Omodogun àmọ́ ẹ má jẹ́ kí WhatsApp kó flood pẹ̀lú àwọn tí ò bá serious. Tó bá ti tó àkókò Ọlọ́run á yọ̀ fún yín. Egungun àyín tá ní máa gbọ́ gbà lé ní gbà lọ́la tí wọ́n lè máa pàtẹ́ Peju Johnson sórí Instablog àti orí Gistlover ní gbogbo ìgbà. Lọ́la aula wala quwwata illa billah. Jésù Olúwa wa. Àmín. Thank you. Ẹ ṣé gan ni. Olólùfẹ́ wa lórí ètò Oyinmomo àníríjù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé dúró yìí. Arábìnrin Peju Johnson tí wọ́n jẹ́ òṣèré eré àgbéléwò lágbà lálejò lénìí. Tí bá ní kí n sọ ọ̀kọ̀ọ̀kan nínú nǹkan tí mo fẹ́ mú kúrò nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí ìtumọ̀ nǹkan tí mo máa mú jáde ní wípé àwọn obìnrin àdá. Ṣé ní gbogbo women supporting women yẹn òfegè ni àwọn kan nínú àwa kan ló ń support ló ń gbárùkù ti àwọn obìnrin. Báwo lẹ ṣe máa gbọ́ wípé mo lọ ṣiṣẹ́ wá ní ìyọ̀dàmúlábánirẹ́ for why for what láìṣẹ́ láìrù ẹ́ tó bá dẹ̀ ní issue bóyá onígbọ́nmi sí omi ò tó pẹ̀lẹ́ nìyẹn kàkà pé kò ní kọ́ yọ ò ṣe pé wọ́n lóye ojúkòrò òǹkojúkòrò jẹ́ pé kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kì í ṣe pé kẹ́ni ẹ̀ wá máa gbọ́ pé ẹ̀yọ torí pé lágbájá àtàwọn ọ̀rẹ́ ẹ̀ sọ pé ó dáa tó ẹ̀rẹ̀ fẹ́ lọ sọ́run àní ẹlòmíì ọlọ́ agbede méjì lè máa suspend sí pẹ̀lú wà wọ́yìn nínú ayé yìí ó yí good people of the wicked world orúkọ tèmi yìí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o tọ́jú ìwà rẹ o nítorí ẹni tó bá gbin ẹ̀bùn ìkàláyé ayé ẹ̀ ajẹ́ ọmọ ẹ̀ ajẹ́ ó ń gan kò ní bọ́nú ẹ̀ ire.